Foríjìn, mo ṣetán láti dówó padà fáwọn tó bá fẹ́ gbowó tí wọ́n dá fún mi. blessingceo ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára Blessing Ikiruka Okoro tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí blessingceo ó ti tọrọ àforíjì lọ́wọ́ ọmọ Nàìjíríà lórí awuyewuye tó ń lọ nípa àìlera rẹ̀. Tẹ́ ò bá gbàgbé, Blessing ṣe fídíò kan nínú èyí tó ti bẹ̀bẹ̀ fún ìrànwọ́ owó lẹ́yìn tó ní òun ti lùgbàdì àrùn jẹjẹrẹ. Àrùn náà sì rèé, ó ti dé ìpele stage 4. Báyìí ìní ọ̀pẹ lẹ́yìn ojú àánú ọmọ Nàìjíríà ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dá owó fún arábìnrin náà. Kò mọ̀ pẹ́ sí àsìkò yìí ń làwọn kan bẹ̀rẹ̀ sí ní béèrè fún ẹ̀rí lọ́wọ́ Blessing láti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ó mọ̀ ní àrùn náà. Èyí gan ló máa fa wuyewuye tí ọ̀pọ̀ sì ti ń sọ wípé Blessing ti lu àwọn ọmọ Nàìjíríà ní jìbìtì. Ṣùgbọ́n ní báyìí Blessing ti ṣe fídíò míì nínú èyí tó ti tọrọ àforíjì. Bákan náà ló sọ nínú fídíò ọ̀hún wípé òun kò purọ́ mọ́ ara òun lórí àìlera òun. blessingceo ó mọ̀ tó sọ nínú fídíò náà wípé òun ṣetán o láti dá owó padà fún ẹnikẹ́ni tó bá fẹ́ gba owó tí wọ́n dá fóun padà. Ohun tí mo fẹ́ kọ́kọ́ sọ ó ní wípé ẹ foríjì mí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àti gbogbo ọmọ Nàìjíríà. Ẹ foríjì mí nípa wuyewuye tó jẹyọ lórí àìlera mi. Ní báyìí mo ṣetán láti jẹ́ kí ẹ mọ gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ nípa àìlera mi tí mi ò sì ní fi nǹkan kan bò mọ́. Mo fẹ́ kí ẹ ní sùúrù pẹ̀lú mi. Gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ pẹ̀lú ètò ìlera mi ilẹ̀ ó máa gbọ́ nípa rẹ̀ báyìí. Mo tún fẹ́ kí ẹ mọ̀ pé mi ò purọ́ nípa àìlera mi o. blessingceo ló sọ bẹ́ẹ̀. Blessing kò ṣàìdúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tí wọ́n dáwó jọ fún un láti ràn án lọ́wọ́ lórí àìlera rẹ̀. Ó ní òun máa rírì oore tí wọ́n máa ṣe fóun gan. Ó sì gbàdúrà wípé kí Ọlọ́run máa bù sápò wọn sí i. Gbajúgbajà lẹ́nu lọ́rọ̀ orí ayélujára náà ó mà tún sọ pé òun ṣetán láti dáwó padà fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá fẹ́ gba owó wọn. blessingceo ó ní mo fẹ́ kí ẹnikẹ́ni tó bá fẹ́ gba owó rẹ̀ padà kó kàn sí mi lórí WhatsApp pẹ̀lú ẹ̀rí tó dájú wípé lóòótọ́ ń lòun fowó ránṣẹ́ sí mi. Ẹ fi nọ́mbà àkáǹtì yín ránṣẹ́, mo máa dá owó náà padà fún ẹnikẹ́ni tó bá fẹ́ gba owó rẹ̀. Mo sì tún nílò àdúrà yín. Ẹ máa rántí mi nínú àdúrà yín o ní gbogbo ìgbà wípé kí Elédùà kó ṣe àṣepé iṣẹ́ tó ń ṣe láyé mi. blessingceo òun ló sọ bẹ́ẹ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run Ọba Elédùmarè yóò gbàdúrà èmi àti yín, àmín.